ẹ̀ka sọ ẹni mo ká rọ̀ jíire orúkọ mi náà kò yí padà Polowo international. Ẹ wo ẹ̀yin ọmọ ìyá mi, inú mi máa ń dùn anytime bá fẹ́ kọ́ wa nìkan ni. Inú mi máa ń dùn anytime bá fẹ́ kọ́ wa nìkan, inú mi máa ń dùn ni. Máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bìkan pé mo máa ń kọ́ wa nìkan, mo dẹ̀ máa ń rí ìlọsíwájú ẹ̀, máa ń ní ìlọsíwájú sí lórí nǹkan tí bá ti kọ́ wa. Bá ti wọ́n ní òkè ló wá fún ni máa ń gbé lágbára Èdùmàrè, màá máa lọ sókè nínú ní padà sẹ́yìn. Àti wọ́n tó ń gbà náà, òun náà fún ara ẹ̀ máa fún àwọn èèyàn ní nǹkan, fún àwọn èèyàn ní nǹkan. Ẹni tí ò bá fún ẹni tí ò bá fún yàn kò lè rọrùn lọ. Ìwọ náà ṣoore fún yàn ní nǹkan. Mi ò tí need much láti máa fún yàn, but now àìtí ní much mi yẹn, ẹni tí bá ní láti máa fi assist àwọn èèyàn, I will do that. I'm going to do that. Ẹ̀yin ọmọ ìyá mi, mo bẹ̀ wá, mo rọ̀ wá ni, mo bẹ̀ yín, mo rọ̀ yín. Ẹ wo orúkọ mi náà, mo sọ lẹ́ẹ̀kan, mo ní kò yí padà, Polowo international. Ẹ wo ẹ̀yin ọmọ ìyá mi, ẹ jẹ́ kí kọ́ wa ní iṣẹ́ kan. Iṣẹ́ yìí, iṣẹ́ òkìkí tó fi ń polongo wa, ọṣẹ òkìkí tó fi ń polongo èèyàn lẹ́nu iṣẹ́ èèyàn ni. Ẹ rí i pé ó ti pẹ́ tó máa fi polongo ẹ̀ lẹ́nu iṣẹ́ ẹ̀. Yálà babaláwo ni ẹ, yálà àfáà, yálà wòlíì, yálà pásítọ̀, yálà oníṣẹ́ owó ni ẹ, yálà kíní ni ẹ. Iṣẹ́ yìí mo fẹ́ kó lọ ṣe. Ẹ̀rí ìkíkó ló máa lọ kọ́kọ́ lọ rà. Wàá ra ìkan bíi 5 sí 6 ló máa kọ́ lọ rà. Wàá lọ ra igbá ọlọ́mọrí, wàá ra igbá ọlọ́mọrí tó mọ́. Wàá ra, ó bá délé, wàá yọ ọwọ́ ọjà kúrò lára ẹ̀. Wàá mú ọtí hot, wàá fi fọ gbogbo ara ẹ̀, wàá fọ àṣà àgbẹ̀. Wàá dojú ẹ̀ délé àgbẹ̀, bá ti gbẹ, kí ló máa ṣe? Wàá wá mú ẹfun àti osùn, wàá kó wọn sínú ẹ̀. Ẹfun àti osùn, ẹfun rogodo yẹn ni o. Ẹfun rogodo kékèké báyìí, kì í ṣe ẹfun ayẹla tó rí gbùdù yẹn. Kékèké rán dìbà róbó tó báyìí ló máa jù sínú ẹ̀. Wàá ju ẹfun sí, wàá ju osùn sí. Wàá wá mú odidi ọ̀gà ìbílẹ̀, wàá gbélé lórí. Wàá wá mú ewé àbámọ̀dá 16, wàá gun, wájú gun, wàá gun mọ́ ọṣẹ àjàṣẹ́, bí ọṣẹ àjàṣẹ́ ló dájú. Wàá gun mọ́ ọṣẹ àjàṣẹ́. Ó bá ti gun mọ́ ọṣẹ àjàṣẹ́, tó bá ti kúnná dáadáa, bá ti rọ̀, wáyé pé ó ti rọ̀, wàá wá fa lórí, wàá gbé ọ̀gà yẹn sí orí àwọn ẹ̀fọ́ àtòsùn yẹn. Wàá wá fa ọṣẹ lé lórí mọ́lẹ̀. Wàá ti fa ọṣẹ lé lórí mọ́lẹ̀, ọmọ ìyá mi. Wá di, kí ló máa ṣe? O kò lè fi akọkúta kan, wàá fi sí lórí, wàá fi epo ọ̀bọ̀ náà, wàá fi sí lórí. Ọmọ ìyá mi, lọ gbé sórí kan, má gbé kanlẹ̀, má yẹ kó kanlẹ̀ mọ́. Ọmọ ìyá mi, kí ló ṣe ẹ́? Gbàgbé nípa ẹ̀ pé ayé òun ní kò kíkí ẹ̀. Táyà sọ fún Kẹ́hìndé pé òun ń ṣe iṣẹ́ ọwọ́ ẹ̀dá. Kẹ́hìndé á sọ fún Táyé pé iṣẹ́ ọwọ́ ẹ̀dá. Ọmọ ìyá mi, iṣẹ́ tó confirm. Ó yẹ kí n mọ̀ pé àwa méjì, àwa ní àmú nǹkan lójú oníkan, tá a máa tó sọ pé àwa la mú. Ọmọ ìyá mi, kí ni tí mo fi sọ bẹ́ẹ̀? Òun ni pé ẹni tí ẹ bá sọ fún yín òṣàbèjì, a bá wa fi àṣẹ sí. Ọmọ ìyá mi, irú iṣẹ́ náà kọ́ ilé ní àárí bí àṣẹ bẹ́ẹ̀. Inú jáde ni o, lágbára ẹni máa ìwà ìtẹ́yẹ sí o, ògbó abuyọ ìràwá tán. Ẹ pàdé mi tó bá dé alẹ́, bá dé 10 o'clock, 10 p.m. God bless you. Ire o, kàǹkà.